Sayyid Abdul Rahmon Omoluabi alálùbáríkà yẹn àti ń pàdé tipẹ́ tẹ́lẹ̀ ìta tún pàdé kò ní jẹ́ ìdágbére fáyé. Àmín. ṣé àwọn èèyàn fẹ́ lọ kírun yídì ni. Ọlọ́run ó ṣàlékún dáadáa. Àmín. wala ya nabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Naam. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Allahumma salli ala sayyidina Muhammad al-Fasil ma ughliq wal khatim lima sabaq. نازل الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدر ومقدار العظيم. Akí bàbá wọn àgbàlagbà. Naam. Lónìí mo rí ìbà fọ́lọ́run ọba. Káàbọ̀ ńlẹ́. Ọba ṣẹ̀dá ayé, ọba ṣẹ̀dá ọ̀run. Ọlọ́run aláwùrábí ṣe bí wọ́n ló ṣẹ̀dá mi. Dákun má padà lẹ́yìn mi láyé aláwùrábí, dákun má padà lẹ́yìn mi. Wọ́n láwọn bá wọn ló fún mi lójú tó ní kí n máa fi rí. Ó fún mi létí pé kí n máa fi gbọ́, ó tún fún mi lẹ́nu pé kí n máa fi sọ̀rọ̀. Ó tún wá fún mi láǹfààní pé kí n máa fẹnu ọ̀hún náà kọrin. Ọmọlúwàbí dé apèdè àrà. Káàbọ̀. Mo ṣe ìbà nábì wa Muhammadu tí ń jó iṣẹ́ ńlá. Sallallahu alayhi. Akẹ́yìndé gbẹ̀gbọ́n o. Bàbá Fátímátà mi ọmọ mi náà. Mo ṣe ìbà oúnṣẹ́ ńlá nábì wa Muhammadu mi dáadáa. Sallallahu alayhi wa sallam. Ẹni tó bá fẹ́ ṣoríire ayé àtàlìkíyámọ̀ kó dákun kó bá yín yòǹbó ẹ̀. Sallallahu alayhi wa sallam. Ìbà àwọn àgbààgbà ìṣíwájú tí wọ́n ti ń wí káwọn tó máa ń wí. Sheikh Ibrahim Iyas. Radiyallahu ta'ala anhu. Sheikh Ahmad Tijani. Radiyallahu ta'ala anhu. Sheikh Abdul Qadir Jailani. Qadasallahu sirrahu. Mo ṣe bá bàbá mi Abdullah Alábìdún nílùú Ìlọrin. Mo kí gbogbo àwọn àgbàlagbà fá tí ń bẹ kalẹ̀ yìí o. Mo kí yín, mo lù yín lọ́gọ̀ ẹnu. Mo kí yín, mo kí yín dáadáa. Ìbá kínní kan tó sorí kodò tí ó ń ṣomi, ìbá kínní kan tó sorí kodò tí ó ń ṣẹ̀jẹ̀. Ìbá àwọn òjò máa ṣòwò, òjò máa jèrè, májọ̀ máa kórè ọjà délé. Ẹ dákun ẹ̀yin yẹ mi sí, ẹ pọ́n mi lé, ẹ jẹ́ n ṣòwò kí n jèrè kí n kórè ọjà délé. Ó dorí bàbá mi kan, bàbá mi kan. Bàbá mi dáadáa, bàbá tó ju ẹgbẹgbẹ̀rún bàbá ẹgbẹ́ ẹ lọ. Bàbá mi dáadáa, bàbá alálùbáríkà. Sheikh Buzayri ló rán mi wá síbí lóde tòní o. Adamallahu hayama. Mo kí yín, mo lù yín lọ́gàn ẹnu, wọn ní wá kí yín. Èmi ọmọlúwàbí sì ní wọ́n kí yín bí ológun ẹ̀rù o. Wọ́n kì í bí ọlọ́gbọ́n ìwọ̀fà o. Bàbá LAGUDA, bá mi má bínú pé mo là kọ́ ọmọ lórí. Mo kí yín dáadáa, mo lù yín lọ́gọ̀ ẹnu. Bá mi mo kí yín. Èmi wá fẹ́ relé àwọn bàbá tó bí yín lọ́mọ. Àkànní o. Ẹ̀dùn ọmọ ẹlẹ́rìn o. Ọmọ Akínyàndé o. Akínyàndé o. Akínyàndé o. Akínyàndé o. Ọmọ onírànràn ọmọ ẹ̀ṣọ́ o. Ọmọ ẹ̀ṣọ́ ńlá. Ọmọ ẹlẹ́rìn tó ṣe ọdọ́gun. Ọdọ́gun lágbo yé lẹ́rìn. Ọmọ Akínyàndé jagba láwọ̀. Ọmọ ẹ̀bẹ́ ìbàlágbìn jápá sí. Ọmọ ẹ̀bẹ́ ìbàlágbìn jápá sí. Ọmọ Akínyàndé ló gbin tiẹ̀ sí gbangba oko. Ìbàdàn ní ìṣẹ̀lẹ̀ àwọn bàbá tó bí yín lọ́mọ. Ìbàdàn nílé Olúyọ̀lé o. Ibi olè gbéjà olóhùn ní àrólú owó. Ọmọ arógún sì mọ délé ọkọ̀ tó níta náà mọ ojí bá kọ́ mọ̀ ń jò. Olúyọ̀lé ọmọ àjòrò sùn
Ìbàdàn níbànújà lẹ́yìn ìrọ̀lọ́ sógun ìjà gbórin ìjà gbogbo Ìbàdàn. Àyìn lọmọ gbọ́gbọ́ má sàṣẹ kúdé ọmọ gbọ́yàyà mámọ́yà òkè gúlùtù ìgbọ́lẹ̀ tí ń bọ̀ sábàrí igbó sùúrù tí bàbá yín ti ń bológun ológun ò ní kéré ọ̀sábàrí ọ̀kànjà níjọba díjọ ọjà jájọ ránṣẹ́ sọ sábàrí níjọba díjọ èrè ajáṣọṣọ ìpológun àgbò dúdú ní bàbá yín fi ń bọ̀ sábàrí ewúrẹ́ dúdú ní bàbá yín fi ń bológun màrímà kọgun Ìbàdàn ìlú Òjó ìlú Àjàyí ìlú Bíkúnlé ìlú Ògúnmọ́lá olódò gbòǹkẹ́yìn lójú ogun òwò kẹ̀ǹbẹ̀rẹ̀ bíi ìjà àgbàlá Ògúnmọ́lá jòkó bàbá ẹlòmíín lọ àgbàlá Ògúnmọ́lá ti tó kó o sáré ẹ̀yìn lọ́mọ olókì máa ń lé ṣàbáyànké ọmọ àríkè yọgbọ́ngàn òjò láàárọ̀ mi lẹ́ẹ̀dá àrólú owó olópin àògbòjò ṣàbáyànké ọmọ kẹ́mi òjò tọ́ya kí ẹ má ṣe gbé mi fún ọ̀yà gbọ̀ǹkan yín mi òjò tó sà ẹ má ṣe gbé mi fún òòṣà láwẹ̀ eégún ní mẹ́fà ló pín lé èmi ní ṣe tóbìnrin ò máa o pàká ló bí mẹ́fà nígbàlẹ̀ kí ní ṣe tóbìnrin ò máa o ẹ̀mú ṣe mẹ́fà mo lò ó gbó ẹ̀rọ aṣọ egúngún bó ṣe lu kámilá àbí àǹjẹrẹ ẹ̀kúlé ògbín nígbàlẹ̀ kò sí gbóróṣẹ̀ kò sí gbalẹ̀ṣẹ̀ bá mi mo kí àwọn kí ọ̀rẹ́ lẹ́yìn bàbá tó bí ọlọ́mọ gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n rán mi wọ́n ní kí oníṣẹ́ ńlá Ànábì wa Muhammadu lórúkọ bàbá wa nítorí náà ẹni bá fẹ́ràn Muhammad kò náwó èmi náà ìyá sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. ẹni bá fẹ́ràn Muhammad kò rẹ́rìn èmi rẹ́rìn ẹni bá fẹ́ràn Muhammad kò dìde ẹni bá fẹ́ràn Muhammad kò sọ pé alálàhílà àìlàlọ́ 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 alálàhílà àìlàlọ́. ètàlẹ́ta yasal mulki والإنس والبقاء لا إله إلا الله لا إله إلا الله وما لهك أنداد فلا لهك أشباه لا إله إلا الله لا إله إلا الله ومن لا يحيز الوصف فونا بوصفه لا إله إلا الله 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 اللهم صل على سيدنا محمد الفاتح الماء أغلق والهاتم الماء سبق الناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله كرم كده والعظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Allahu akbar ọlọ́run níjó bàjẹ́ o àmín ọlọ́run ṣàlékún ọlá tàgbéga wọ́n ní kí ẹ máa bọ̀ lọ́dọ̀ àgbàlagbà ẹ bá wọn palẹ̀ mọ́ òkú ńlẹ̀ àwọn kò ṣàánú. naam mọ́láyà wọ́n ní ọ̀dọ̀ yìí náà ní amúrù mashallah ẹ dákun ó ti lọ́pọ̀ ká lọ síbi kí a járe sí ti ọdún bí a ti máa ń já lọ́dọọdún pé a tún dé lọ́dún yìí ò torí mólídì tá a ṣe tá a bá ti gbọ́ tá a níyà kò tí ì. a lọ sọ́dọ̀ Sayyidi Abdullah kábàbọ̀ taniya. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدر المقدار العظيم آمين آمين. لي سادة من حيزهم وأقدامهم فوق الجبال إن لم أكن من أوفني بحبهم إزواجا فبجاههم وبإذهم طيب لنا شلايا واختم لنا بالقينيا
من لنا ورب سواه يا ربنا صل على خير الأنام من على السماوات العلى بإذن رب العالي تنهات ربي بمنعة شفيع